الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة وجعل رمضان موسما للطاعة والإيمان وأحل لنا اليوم الفرح والسرور بعد صيام وقيام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المؤمنون هذا يوم عظيم يوم عيد الفطر المبارك يوم جعله الله تعالى فرحة للمؤمنين وسرورا لهم بعد أن أتموا صيام شهر رمضان المبارك وقد ورد أن النبي صلى الله عليه وسلم قال إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر وهو يوم تتنزل فيه الرحمات وتفتح فيه أبواب الخيرات اللهم افتح لنا أبواب خيراتك آمين. اللهم ارحمنا وعاف عنا يا رب العالمين آمين. اللهم تقبل منا صيامنا وقيامنا اللهم لا تجعلنا من الأشقين اللهم أدبني أوري أتركه أتيجي فون النبي محمد sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àti ìkẹ́ Ọlọ́run ọba tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ará ilé ẹ̀ gbogbo àwọn sọ̀hábì ẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa rẹ̀ fún wa. Àmín. La hawla wala quwwata. Àkí ẹnì kọ̀ọ̀kan wa wípé ní akú ọdún ìtúnu àwẹ̀ Ọlọ́run ọba nínú àánú ẹ̀ yóò gbà ní àgbàdà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Taqabbalallahu minna wa minkum. تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم gbogbo ìdìde wa lóògùn tá a dìde fọ́lọ́run gbogbo kìrọ́ àwa alukur'ani wa tá a ké gbogbo àwẹ̀ wa tí a gbà Ọlọ́run ọba yóò gba gbogbo ẹ̀ ní ìjọsìn fún wa Ọlọ́run ọba ò ní dàálù wa láyà akẹ́ni kọ̀ọ̀kan wa wípé ní a kú oríire tòní Ọlọ́run ọba yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire láyé Ọlọ́run ọba gbé ọdún kalẹ̀ fún wa kó máa jẹ́ ọjọ́ ìdùnnú kó máa jẹ́ ọjọ́ ayọ̀ kó máa jẹ́ ọjọ́ tó jẹ́ ìpè ní gbogbo ẹnì kọ̀ọ̀kan wa á tún yọ̀ máwọn ará wa á yọ̀ máwọn ẹbí wa á rí ìdùnnú pẹ̀lú wọn á rí ayọ̀ pẹ̀lú wọn Ọlọ́run ọba tó wá ṣe eléyìí ní ìdùnnú fún wa Ọlọ́run ní fi pa ẹnì kọ̀ọ̀kan wa lẹ́kún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ àmà wípé ní tí ó máa jẹ́ ọdún fáwa tá a jẹ́ mùmínì fáwa tá a jẹ́ mùsùlùmí tó jẹ́ ìpè ní Ọlọ́run ọba ṣe lọ́jọ́ àjọyọ̀ Ọlọ́run ọba ṣe lọ́jọ́ ìdùnnú fún wa wípé ní káwa náà ó sì mọ̀ tó Ọlọ́run ọba fi pààrọ̀ ọdún táwọn tí wọ́n ń ṣe ti Ànábì wa Muhammad àwọn tí wọ́n ò ṣe tó Ọlọ́run ọba tí wọ́n ń ṣe Ọlọ́run wa ni èmi fi ọdún méjì tí ó máa lóore mo fi pààrọ̀ fẹ́yìn oníkẹ́yìn mùsùlùmí ó mójútó oníkẹ́yìn mùmínì ó mójútó òun náà ni Eidul Fitri wa Eidul Adha òun náà ni Eidi ìtúnu léè tí gbogbo wa tá a kójọ rẹ̀ lónìí léè tí gbogbo wa tá a dúpẹ́ fọ́lọ́run ọba lónìí léè tí gbogbo wa tá a wá dúpẹ́ tá a mú orí fọ́lọ́run tó jẹ́ ká bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú ayọ̀ tó sì jẹ́ ká yọrí rẹ̀ pẹ̀lú ayọ̀ àti Eidul Adha léè tá a pè ní ọdún léyà tá a máa pẹran tá a tún fún yẹn náà dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ọba àwa pè ọ́ gbogbo ìjọsìn wa tá a ṣe Ọlọ́run dákun wa gbà náà ìbádà fún wa eléyìí náà tá a tún fi wá dúpẹ́ fún Ọlọ́run a tún fi béèrè oore ńláńlá lọ́dọ̀ rẹ ni Ọlọ́run dákun wa ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi.
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين ثمرات رمضان. يا عباد الله لقد مر عليكم شهر رمضان المبارك الشهر الذي أنزل الله فيه القرآن الكريم هدى للناس وبينات من الهدى والفرقان. شهر كان فيه الصيام جنة تقيكم من المعاصي والقيام نورا يهديكم إلى طريق الحق والقرآن دواء يشفي قلوبكم من الغفلة والقسوة. فيا من صمت رمضان إيمانا واحتسابا أبشر بمغفرة الله وثوابه الجزيل. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. adúpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí. alhamdulillahi. atúntọrọ kẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. anabiwa Muhammad tá ń tọrọ kẹ́ àti ìgẹ̀ fún. ó ní ká fún ẹnì kọ̀ọ̀kan wa nírò dùnú, ó ní ká fúnra wa nírò ayọ̀ pé gbogbo àwa tá a gba Ramadan àwa gbà imanan wa ihtisaba, a gbà pẹ̀lú nígbàgbọ́ sọ́lọ́run, a gbà pẹ̀lú pé a fi ran kan oore lọ́dọ̀ Ọlọ́run, a gbà pẹ̀lú pé a fi ran kan láàdá lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ní ká fúnra wa nírò dùnú pé Ọlọ́run ọba ti ṣàforíjì fún wa. Ànábì ní ká fúnra wa nírò dùnú pé Ọlọ́run ọba ti sọ wá dẹni ìkẹ́. Ànábì ní ká fúnra wa nírò dùnú pé Ọlọ́run ọba ti ṣe wá nínú ẹni tó jẹ́ wípé ní ó ti dọmọ àlìjẹ́nnà. Gbogbo tí wàá máa gba dáadáa bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni Ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Rọmọdọ́ọ̀nì ló ti wá lọ yìí, ó ti lọ lọ́dọ̀ èmi àti ẹ̀yin, àwọn iṣẹ́ olóore wa, àwọn fàáàtì wa tá à ń ṣe fọ́lọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ṣe nù Rọmọdọ́ọ̀nì tó jẹ́ ṣe dáadáa. Gbogbo wa náà la gbéṣẹ́ dáadáa lọ́wọ́, gbogbo wa la mójútó ìbádà tọ́lọ́run. Kódà gbogbo àwọn nǹkan tó jẹ́ ìpè ní máa lé fún wa àti fílẹ̀ Rọmọdọ́ọ̀nì gbà á lọ́wọ́ wa. Ó rọ̀ wá, ó sẹ̀ wá rọ̀ débi pé ó gba gbogbo nǹkan lọ́wọ́ wa. Àwọn àrò ẹnìkọ̀ọ̀kan wa bí Rọmọdọ́ọ̀nì ti wá tàn yìí, ẹ jẹ́ á tún gbìyànjú ká tún fi àwọn nǹkan náà kọ́ra. Bá a ti ṣe ń ṣe sàárà tí ò sú wa nù Rọmọdọ́ọ̀nì, bí Rọmọdọ́ọ̀nì ti parí ẹ jẹ́ á tún tẹ̀síwájú lórí ẹ̀. Ọlọ́run bó tún máa gbà á lọ́wọ́ wa, kò tún ní sú wa. Bá a ti ń ṣe tìláwà wa tá a mójútó gan púpọ̀ nínú Rọmọdọ́ọ̀nì, bí Rọmọdọ́ọ̀nì ti ṣe lọ yìí ẹ jẹ́ á tún mójútó náà ká tún mú lọ́kùnkúndùn. Bá a ti ṣe kìyàmù layl tá ń ṣe tá ń dìde fọ́lọ́run ọba lóru, ẹ má jẹ́ ẹjọ́ sú wa torí gbogbo àwọn nǹkan yìí Ọlọ́run ọba fi Rọmọdọ́ọ̀nì ó kàn fi tírẹ́nì wa ni pé ìmáa ṣe lọ yín òun náà ni ó tún máa jẹ́ oore fún yín. Ọlọ́run ọba sì rèé, kò sí nǹkan kan tó nífẹ̀ẹ́ sí jù ju wípé ní madama al-abdu alayhi wa in qal. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ṣe olóore báyìí béèyàn bá ń ṣe lọ Ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ sí lókè ìgbà tẹ́rù bá dún ní má lórí ẹ̀ tí sì ń ṣe lọ tí òjò sú, kódà kó jẹ́ pé ní kékeré ńbẹ̀ ló lè ṣe. Tó bá wòye pé nígbà Ramadan lọ kẹlẹ̀ specialize time ẹni pé mo fẹ́ fi gbogbo ayé mi ṣe. Bí Ramadan ní í ṣe wá lọ kí wá sí pé kọ́ wá pa gbogbo ẹ̀ tí kọ́ inú ẹ̀ bẹ́ẹ̀. Ó bá ṣe wípé ní àwọn àkókò kọ̀ọ̀kan náà lọ́ọ́ tún yọ́nú àwọn àkókò rẹ tọ́ọ̀tù fi máa ṣe gbogbo àwọn ìbádà yẹn, tọ́ọ̀tù fi máa ṣe gbogbo àwọn nǹkan tó fi ń súnmọ́ Ọlọ́run, ọ̀hún tún máa gbìyànjú àti ṣe. Ìyẹn náà ni ó máa kún wa lọ́wọ́ láti fi máa róore Ọlọ́run. Gbogbo àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tá a sì jìnnà sí táwọn agámọ̀ gba ògì ẹ̀ṣẹ̀ rí ṣùgbọ́n mo fẹ́ jìnnà sí nítorí Ramadan. Ká tún gbìyànjú bí Ramadan ṣe parí, á tún máa rọ ẹ̀mí ara wa náà ni wan nafsu raghibatun idha raghhabtaha. Ẹ̀mí rẹ̀ kì í ṣàdédé fẹ́ sojú kòkòrò lórí nǹkan tí ìbá ṣe pínyàn bá ṣe lójú kòkòrò lórí ẹ̀. Ẹ̀mí ìfẹ́ ṣàdédé fi nǹkan lẹ̀ torí tó bá ti nífẹ̀ẹ́ sí yóò fẹ́ máa ṣe lọ náà ni. Bó bá ti wá jẹ́ pẹ́sẹ̀ yẹn náà ló nífẹ̀ẹ́ sí yóò fẹ́ máa ṣe tí ó máa wù náà ni pé kó máa ṣe lọ. Ṣùgbọ́n wa gẹ́gẹ́ là wà á rọ̀ gọ́bà rẹ̀ anil ma'asi. Àwa là á ṣe lójú kòkòrò pé kò ń délé. Wọn pé wọn ló fẹ́ filẹ̀, wọn pẹ́ mi rẹ ti dùn mọ́, wọn pé ọtí láìpẹ́ ṣùgbọ́n mo wá ṣe ọ lójú kòkòrò mo bẹ̀ ọ́ filẹ̀ jẹ́ kí n bọ́ síbi dáadáa. Bá a ti ṣe dọ́mọ tuntun yìí, kó dáa ti dọ́mọ tuntun ẹ̀ ń tí kò mí náà nìrọ̀ Ọlọ́run ọba ní ó ṣẹlẹ̀ sí wa. Báàbù rọjá tí ń bẹ lọ́nà ọgbà àlìjánà lọ́nà ọba lòun ti pèsè kalẹ̀ fún wa pé a ti dọ́mọ àlìjánà lásìkò yìí. Gbogbo tó tún wá sọ wa láti fi di ẹni ìbínú Ọlọ́run dákun má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ramadan ilé Ọlọ́run kó dákun kó gbà á ní àìbádà fún wa. Ọlọ́run má dàálù wa láyà wala la hawla wala quwwata illa billah. Àwọn màmá wa kan tí wọ́n jẹ́ jàmọ́ bàbá mùdírù látọjọ́ tó ti pẹ́, àwọn màmá wa màmá ilé àdó jàmọ́ bàbá mùdírù ti pẹ́ ni wọ́n. Ọlọ́run ní kí wọ́n ṣíwọ́ ọṣẹ́ láàárọ̀ yìí.
àbẹ̀lọ́ ọba tààrin ńlá kọ́lọ́n kó dàkún kó bá wa kẹ́ wọn kọ́lọ́n kó dàkún kó bá wa kẹ́ wọn kọ́lọ́n kó bá wa ṣe ikú nísìnyí fún wọn àdéhùn ọlọ́run náà ní òsíntọ́nà ọba ìdá lára òsàrà tó rí tí ò ní dá èyí tọ́nà ọba dá fún àwọn ọmọ wa àtàwọn ẹbí wọn ọlọ́run dákun bá wa rọ̀ wọ́n lójú bá wa ṣe àdéhùn fún wọn wàlá hawla wàlá quwwata tiwa náà má sì jẹ́ kó tó báyìí o gígùn ẹ̀mí tó pọ̀ ọlọ́run dákun wá yọ̀ǹda rẹ̀ fún wa àlàáfíà ara tó pọ̀ ọlọ́run dákun wá yọ̀ǹda rẹ̀ fún wa wàlá hawla wàlá quwwata ọmọ bá mudir àlékún dáadáa rẹ̀ ọlọ́run bá wa ṣe fún wa àlékún tọ́nú rẹ̀ ọlọ́run dákun bá wa ṣe fún wa àlékún àlàáfíà rẹ̀ ọlọ́run dákun bá wa ṣe fún wa àlékún orí rẹ̀ ọlọ́run dákun bá wa ṣe fún wa ìṣọ́ rẹ̀ àbò rẹ̀ tó nípa tó jẹ́ ẹ̀wọ̀ rẹ̀ lọ ọlọ́run dákun bá wa fi ṣe wọn aburú ọlọ́run dákun bá fi ṣe wọn ìnira ọlọ́run dákun bá fi ṣe wọn wàlá hawla wàlá quwwata gbogbo ẹnìkan kan wa náà tá a jọ wá kí ìran ayé di tọdún yìí ọlọ́run wa bẹ̀ ọ́ iléyá náà tó náà tó ti súnmọ́ wa ọlọ́run jẹ́ ká tún lè kí pẹ̀lú rẹ̀ ọlọ́run kó sọ ẹ̀mí wa jùgbà náà lọ ọlọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wala la hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Agbègbè àyíká ká tó bá ní ẹ̀ẹ́dọ̀